Ẹ káàsán ẹ̀sìnkú dédé àsìkò yìí jákèjádò àgbáńláyé tẹ̀tí náà fún láti máa wo ìkànnì BGI TV. Ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ló ń dé sétí gbọ̀nyìn àti sójú òwòrán yín láti ìkànnì yìí. Olúṣọlá Oyènẹ́kàn ló ní ìròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kókó inú ìròyìn náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni yóò ṣe ìpàdé pọ̀ pẹ̀lú gbogbo àwọn gómìnà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà kó tó di wípé ó fọ orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ lọ sí orílẹ̀-èdè míì láti lọ ṣe ìpàdé. Àwọn ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ní máa ka àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àbá tó ní ṣe pẹ̀lú ìdásílẹ̀ àwọn ọlọ́pàá ti ìpínlẹ̀ lẹ́ẹ̀kejì. Ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè yìí ni wọ́n ti ń gbé ìgbésẹ̀ láti wọ́gi lé ìṣèjọba ààrẹ tí wọ́n sì ń gbé ìgbésẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní ṣe ìṣèjọba àwọn aṣòfin lórílẹ̀‐èdè yìí. Àwọn ọmọ ogun orílẹ̀‐èdè wa Nàìjíríà ti rọ́wọ́ tó ògbóǹtarìgì alọ́nilọ́wọ́gbà Agbesunmomi ajínigbé èyí tó wá láti orílẹ̀‐èdè olómìnira Niger eléyìí tí wọ́n ti gba owó tó tó mílíọ̀nù 31 náírà lọ́wọ́ rẹ̀. Ààrẹ ọ̀nà kakanfò lórí ogun ọmọlẹ̀ Yorùbá Ìbà Gani Adams ti béèrè fún àṣẹ láti kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ OPC láti kojú àwọn agbésùnmọ̀mí tí ń da àwọn ọmọlẹ̀ Yorùbá láàmú. Wàyí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà rẹ̀ Bọ́lá Ahmed Tinubu òun náà ni yóò ṣe ìpàdé pọ̀ pẹ̀lú gbogbo àwọn gómìnà kó tó di wípé ó fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ láti lọ ṣe ìpàdé àwọn ilẹ̀ adúláwọ̀ lórílẹ̀-èdè Ethiopia. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ti sọ pé yóò ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn gómìnà mẹ́rìndínlógójì jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà ní ilé ìgbé ààrẹ lọ́jọ́bọ̀ Thursday àárọ̀ níyì. Ààrẹ náà ni yóò ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn gómìnà yìí kó tó di pé ó fi orílẹ̀-èdè yìí sílẹ̀ láti lọ ṣe ìpàdé ilẹ̀ adúláwọ̀ ní orílẹ̀-èdè Ethiopia. Ní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni yóò kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà ní àárọ̀ ní lọ sí Addis Ababa ní orílẹ̀-èdè Ethiopia láti lọ ṣe ìpàdé ilẹ̀ adúláwọ̀ ẹlẹ́ẹ̀kẹtàdínlógójì irú rẹ̀ èyí tí wọ́n yóò ṣe tí wọ́n pè ní African Union. Gẹ́gẹ́ bí wọ́n ti pè ti àkọ́rí títọ́dún yìí ní ìlanilọ́yẹ̀ fún àwọn ilẹ̀ adúláwọ̀ èyí tó jẹ́ ti ẹlẹ́ẹ̀kọkàndínlọ́gbọ̀n irú rẹ̀ láti lè bẹ̀rẹ̀ sí ní ṣe ìdàgbàsókè ètò ẹ̀kọ́ jákèjádò àwọn ilẹ̀ adúláwọ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀ òun náà ni ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni yóò tún ní ìpàdé pọ̀ pẹ̀lú àwọn olórí tó jẹ́ olórí orílẹ̀-èdè tó wà nínú àjọ elétò tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé apá gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ láti gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ alága wọn. Kó tó di pé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà fi orílẹ̀-èdè sílẹ̀ ni wọ́n yóò ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn gómìnà yìí láti lè wá ìyanjú sí àwọn aáwọ̀ tàbí àwọn ìdojúkọ tá a ní lórílẹ̀-èdè Nàìjíríà. Ní ìtẹ̀síwájú iṣẹ́ ribiribi tí àwọn ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ṣe òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ lórí àti ṣe ìdásílẹ̀ àwọn ọlọ́pàá tó jẹ́ ti ìpínlẹ̀ gbogbo èyí tí wọ́n sọ wípé yóò lọ ní ìbámu pẹ̀lú òfin torílẹ̀-èdè wa Nàìjíríà ti tọdún 1999 láti lè bẹ̀rẹ̀ sí ní kojú àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò tó mẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Àbáwọ̀n yìí òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ká fún ìgbà kejì rẹ̀ ní àárín ọ̀sẹ̀ tí a wà yìí. Ẹni tó jẹ́ igbákejì abẹnugan lẹ́gbẹ̀mọ aṣojú-ṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà yan ọ̀gbẹ́ni Benjamin Okezie Kalu àti àwọn 17 aṣòfin míì náà ni wọ́n wà lẹ́yìn ìdásílẹ̀ àwọn ọlọ́pàá tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ náà. Bákan náà ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni wọ́n ti ń gbé ìgbésẹ̀ akin láti lè rí wípé àwọn wọ́gi lé ìṣèjọba tó ní ṣe pẹ̀lú ààrẹ tí wọ́n sì fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe ìṣèjọba àwọn aṣòfin lórílẹ̀-èdè Nàìjíríà yìí. Ilé náà ló lọ ní ìbámu pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe àfihàn lórí àwọn
òfin tuntun tó jẹ́ ti mẹ́ta tí wọ́n ti ń béèrè fún èyí tó lọ ní ìbámu pẹ̀lú òfin orílẹ̀-èdè Nàìjíríà títọ́dún 1999 gẹ́gẹ́ bí rẹ̀ òun náà ni wọ́n ti ń pè fún ìwọ́de ilé ìṣèjọba ààrẹ kí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìṣèjọba àwọn aṣòfin ní gbogbo àwọn ẹ̀ka láti ẹ̀ka orílẹ̀-èdè àti àwọn ẹ̀ka tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ gbogbo ẹni tó léwájú àbá yìí òun náà ni aṣòfin Kingsley Jindal àti àwọn aṣòfin mọ́kàndínlọ́gọ́ta míì tí wọ́n lé iwájú àbá ọ̀hún tí ó sì ti lọ fún ìgbà àkọ́kọ́ fún kíkà ní ọjọ́rú Wednesday àná. Ikọ̀ àwọn ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti rọ́wọ́ tó ògbóǹtarìgì afurasí agbésùnmọ̀mí kan tó jẹ́ olórí àwọn ajínigbé èyí tí ó wá láti orílẹ̀-èdè olómìnira Niger tí wọ́n sì tún ra owó tó tó owó mílíọ̀nù 21 ní ọwọ́ rẹ̀ 31 million naira àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ìjà ogun gẹ́gẹ́ bí ìròyìn tó tọwọ́ ẹni tó tó tí ìṣẹ̀lẹ̀ òun náà ṣojú rẹ̀ wípé wọ́n rọ́wọ́ tó afurasí ajínigbé ọ̀hún náà ní apá ẹkùn adágún omi Chad ìhùn tó wà ní apá àríwá lórílẹ̀‐èdè wa Nàìjíríà nínú àtẹ̀jáde èyí tí wọ́n fi léde lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ X wọn òun náà ni wọ́n rọ́wọ́ tó arákùnrin ọ̀hún náà ní agbègbè Gani Dogo èyí tó pààlà pẹ̀lú orílẹ̀‐èdè Nàìjíríà àti orílẹ̀‐èdè olómìnira Niger àwọn ọmọ ogun orílẹ̀‐èdè wa Nàìjíríà náà ni wọ́n ti sọ pé wọ́n ti rọ́wọ́ tó ògbóǹtarìgì àfúrásì ọ̀hún náà tí orúkọ rẹ̀ jẹ́ Ahmed Ajabi. ẹni tó jẹ́ olórí àwọn ọmọ ogun nílẹ̀ Yorùbá Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams òun náà ló ti bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú àti máa ti ká àbámọ̀bẹnu lórí bí àwọn agbésùmọ̀mí àti àwọn ajínigbé bí wọ́n ṣe ń kọlu apá ilẹ̀ Yorùbá lórílẹ̀-èdè yìí nínú ọ̀rọ̀ rẹ̀ ló ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olórí àwọn ogun ilẹ̀ Yorùbá tó ti rí pé òun náà ni wọ́n ń gbìyànjú àti tóun ní sùúrù láti lè kọjú ilẹ̀ Yorùbá pàápàá jùlọ bí wọ́n ṣe ń kọjú àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá. Ìbà Gani Adams òun náà ló ti fi àtẹ̀jíṣẹ́ kan ránṣẹ́ sí ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà Adémọ́lá Adélékè níbi tó ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn gómìnà ní ilẹ̀ Yorùbá láti fún wọn láyè láti lè kọjú àwọn agbésùmọ̀mí tó ń dojúkọ ilẹ̀ Yorùbá. Nínú ọ̀rọ̀ rẹ̀ òun ló sọ wípé àwọn ní ikọ̀ tó 13 yàtọ̀ sí àwọn ikọ̀ àwọn ọmọ ogun OPC ní Oòduà People's Congress láti kọjú àwọn agbésùmọ̀mí tí ń da àlàáfíà ilẹ̀ Yorùbá láàmú. ẹ̀yin ará kìndò kópọ̀ ṣókí báyìí ní ọ̀bẹ̀ ògì ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà kò ní ju báyìí lọ fún ti ọ̀sán òní ṣùgbọ́n ẹ má gbàgbé láti máa tẹ̀síwájú àti darapọ̀ mọ́ wa lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo lójú òpó Facebook Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀ lójú òpó YouTube bàbá Gbàgede Ìmọ̀ TV Instagram Gbàgede Ìmọ̀ _22 yóò ṣeṣe òkè àtọmọ lọ ẹ̀já gbà wọn kókó onúrè náà lẹ́ẹ̀kan sí i. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣetán àti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú gbogbo àwọn gómìnà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà kó tó di wípé ó fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ láti lọ ṣe ìpàdé ilẹ̀ adúláwọ̀ lórílẹ̀-èdè Ethiopia. Àwọn ilé ìgbìmọ̀ aṣojú ìṣòfin lórílẹ̀-èdè wa Nàìjíríà ti ń gbé ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì láti ṣe ìdásílẹ̀ àwọn ọlọ́pàá tó jẹ́ ti ìpínlẹ̀. Bákan náà àwọn aṣojú ìṣòfin wọ̀nyí náà ni wọ́n ti ń gbé ìgbésẹ̀ àti wọ́gi lé ìṣèjọba ààrẹ tí wọ́n sì ti ń pè fún ìṣèjọba àwọn aṣòfin lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Àwọn ẹ̀ṣọ́ aláàbò àwọn ọmọ ogun orílẹ̀‐èdè wa Nàìjíríà ti rọ́wọ́ tó ògbóǹtarìgì àléwájú ajínigbé èyí tó wá láti orílẹ̀‐èdè olómìnira Niger tí wọ́n sì tún gba òbítíbitì owó mílíọ̀nù náírà lọ́wọ́ rẹ̀. Ẹni tó jẹ́ olórí àwọn ọmọ ogun ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams ló ti ń pè fún òun kí wọ́n fún wọn láǹfààní pẹ̀lú àwọn àti àwọn ikọ̀ ọmọ ogun OPC láti kọjú àwọn agbésùmọ̀mí nílẹ̀ Yorùbá. ẹ̀yin ará ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ní jù báyìí lọ fún ti ọ̀sán òní yìí Olúṣọlá Oyènẹ́kan ló ní ìròyìn yín ẹ ṣeun bí ẹ ti ń wò wá ẹ mọ̀ yáṣẹ́ o. Audio Jungle.